Ẹ kú dédé wòyí, ẹ sì káàbọ̀ sí àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ tó máa ń dé sójú ìwòran yín ní gbogbo òpin ọ̀sẹ̀ láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV. Orúkọ mi ni Rukayat Ọpẹ́yẹmí Abdullahi. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ìyẹn Facebook, Twitter, Instagram, TikTok tàbí wẹ́bsáìtì wa www.osunreportersng.com. Ṣáájú, wọ̀nyí ni àwọn kókó inú ìròyìn. Iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun kọ ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú APC fi kàn wọ́n. Wọ́n ní àwọn ò lọ sọ iléeṣẹ́ mọ̀nàmọ́ná ẹ̀gbọ́n gómìnà tó wà ní ìpínlẹ̀ Ondo. Àwọn akọ́ṣẹ́ dókítà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Teaching Hospital Ilé-Ifẹ̀ ti kọ owó tuntun $2.5 tí ìṣàkóso ilé ìwòsàn náà fi lélẹ̀ gẹ́gẹ́ bí owó káàdì ìdánimọ̀. Àwọn afurasí agbébọn ń ṣe ìkọlù sí Ọ̀nàrẹ́bù Asimiyu Ajíbọ́lá. Ìdíje dupò sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ sí gbóná sí i. Iná sọ níbi ilé ìtajà ìyanu tí wọ́n ti ń ta ike ní agbègbè Old Garage tó wà ní ìlú Òṣogbo. À ń mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wá fún yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. Rédíò Òròkì mà tún dé o, Rédíò Òròkì mà tún dé o, àwa la gbẹnu sọ fún tìlé toko, Rédíò Òròkì mà tún dé o. Rédíò Òròkì mà tún dé o, Rédíò Òròkì mà tún dé o, àwa la gbẹnu sọ fún tìlé toko, Rédíò Òròkì mà tún dé o. Rédíò Òròkì, agbẹnusọ fún tilé toko. Ẹ káàbọ̀ padà, ní báyìí ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti kọ ẹ̀sùn APC ní gbangba. APC sọ pé Àmọ̀tẹ́kùn rán àwọn òṣìṣẹ́ wọn láti lọ sọ́gbà iná mọ̀nàmọ́ná tó jẹ́ ti ẹ̀gbọ́n gómìnà Adémọ́lá Adélékè ní ìpínlẹ̀ Ondo. Ikọ̀ Àmọ̀tẹ́kùn tako ẹ̀sùn náà. Wọ́n sọ pé irọ́ ni, wọ́n sì tẹnumọ́ pé iṣẹ́ àwọn ní láti dáàbò bo ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan. Wọ́n fi hàn pé òfin kò gbà kí wọ́n kó àwọn ẹ̀ṣọ́ àwọn lọ ìpínlẹ̀ mìíràn láìsí àṣẹ tó tọ́ tàbí ìbáṣepọ̀ láàrin ìjọba ìpínlẹ̀ méjèèjì. Àtakò yìí ń wáyé lásìkò tí ariwo òṣèlú ń gbóná nítorí ìdìbò gómìnà ti ọdún 2026 tó ń bọ̀ lọ́nà. Ẹgbẹ́ òṣèlú APC ti ń fi ẹ̀sùn kan ìjọba Adélékè wípé wọ́n lo àwọn òṣìṣẹ́ aláàbò ìpínlẹ̀ fún àǹfààní ara wọn àti ti ìdílé wọn nìkan. Ìdáhùn tí Àmọ̀tẹ́kùn fún wọn jẹ́ láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà àti láti mú kí ìgbẹ́kẹ̀lé tí àwọn aráàlú ní sí iléeṣẹ́ ààbò náà dúró gẹ́gẹ́ bí iléeṣẹ́ tí kò dúró ti ẹgbẹ́ òṣèlú kankan. Nínú ìròyìn míì, àwọn dókítà tí wọ́n ń kọ́ṣẹ́ lọ́wọ́ ní ilé ìwòsàn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Teaching Hospital ní Ilé-Ifẹ̀ ti kọ owó tuntun $2.5 tí ìjọba ilé ìwòsàn náà ní kí wọ́n san fún káàdì ìdánimọ̀. Wọ́n pe owó yìí ní ohun tí kò pàtàkì torí pé àwọn dókítà ti ń jìyà lórí àìrí ìtọ́jú àti ìdádúró owó oṣù. Ẹgbẹ́ àwọn dókítà yìí ti fún ìjọba ilé ìwòsàn ní ìkìlọ̀ ọlọ́jọ́ 21 láti fagilé ètò náà tàbí kí wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Teaching Hospital ti ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ìtọ́jú òṣìṣẹ́ ní ọdún díẹ̀ sẹ́yìn. Ìjà tuntun yìí sì fi ìbànújẹ́ tí ó wà nínú ẹ̀ka ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà hàn. Tí àkókò ìkìlọ̀ yìí bá kọjá láìsí ìpinnu, ìtọ́jú aláìsàn ní ọ̀kan lára ilé ìwòsàn tó gbajúmọ̀ jùlọ ní gúúsù ìwọ̀ oòrùn lè bàjẹ́. Ìṣàkóso ilé ìwòsàn kò tíì fèsì sí ọ̀rọ̀ náà. Àwọn onílé tí iṣẹ́ fífẹ́ títì run ilé àti ohun ìní wọn palẹ̀ ní àwọn agbègbè kan ní ìlú Òṣogbo ti bẹ gómìnà Adémọ́lá Adélékè láti mú àwọn ìlérí wọn ṣẹ lórí sísan owó dídá padà tó kù. Àwọn onílé tí ọ̀rọ̀ yìí kàn tí wọ́n wá láti agbègbè Ayétòrò, Ìgbọ̀nà, Olóhunkoro, Ajégúnlẹ̀, Old Garage, MDS àti Ọláìyá sọ pé ó ti tó bí ọdún mélòó kan báyìí tí àwọn ti ń dúró de owó dídá padà náà lẹ́yìn tí wọ́n wó ilé àti ohun ìní wọn kalẹ̀ nígbà tí iṣẹ́ títì tí ó wáyé lábẹ́ ìjọba gómìnà tẹ́lẹ̀rí Rauf Arẹ́gbẹ́ṣọlá. Nígbà tí alága àwọn onílé náà Ọ̀gbẹ́ni Mao Ọládẹ̀jọ tó ń sọ̀rọ̀ nípò àwọn olùgbé agbègbè ń bá iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV sọ̀rọ̀. Ó sọ pé àwọn ọmọ ẹgbẹ́ náà gba ìdàgbàsókè tí iṣẹ́ títì náà mú wá tọ̀wọ̀tọ̀wọ̀, ṣùgbọ́n inú àwọn kò dùn pé wọn kò san owó náà
tí wọ́n sì lè rí rẹ̀ tán pátápátá. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ rẹ̀ síwájú sí i. Nígbà tí ìjọba kẹta tí ń ṣe ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n fi ń tú ìlú ṣe, tí ilé wa fara gbá, tí wọ́n wó ilé wa láti fi la títì alábala mẹ́ta ní Ayétòrò, ibẹ̀ ló ti affect wa. À ń béèrè fún compensation, owó gbàmọ́bínú fún ilé tí wọ́n wó. Àwa ń bẹ ọlọ́lá wa Aṣíwájú Nurudeen Jackson Adeleke, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, kí wọ́n jọ̀ọ́ kán síjú àánú wò wá. Bí wọ́n ṣe ń sanwó àwọn tí ìjọba ìjẹta àti ìjọba àná tí wọ́n jẹ wọ́n lówó sálárì Afusa, bí wọ́n ṣe ń san, kí wọ́n jọ̀ọ́ kán sanwó tiwa náà. Bí wọ́n ṣe ń sanwó àwọn rìtárí tí wọn ò jẹ, kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwọn kan náà jẹ́wọ́ yìí, ṣùgbọ́n kí wọ́n jọ̀ọ́ kán sanwó wa, kí wọ́n fún wa ní compensation wa, kán múnú wa dùn, kí wọ́n dùn gbogbo wa nú. Tí wọ́n bá dùn wá nínú, àwa náà dùn àwọn náà nú. Kí wọ́n jọ̀ọ́, a fẹ́ kí wọ́n pè wá. Ìwé wa ń bẹ ní Ministry of Lands and Physical Planning lábẹ́rẹ́. Wọ́n sì fi ń yé wa wípé tí wọn ò bá pe àwọn pé káwọn gbé fáìlì wa wá, àwọn ò lè gbé lọ síwájú wọn. Nígbà tí gómìnà náà ọ̀gbẹ́ni Oyètọ́lá, Alhaji Oyètọ́lá, táwọn náà wá gorí oyè, a wá gbọ́ wípé wọ́n ti sanwó yẹn, a dẹ̀ lọ sọ́hùn láti lọ bá wọn, kódà gbogbo pépà tó gbé a kó lọ. Àwọn náà dẹ̀ sọ pé tòótọ́ ni wọ́n ti san, wípé àwọn máa dá wọn lóhùn. Ṣùgbọ́n n tó yà wá lẹ́nu nígbà tí wọ́n fẹ́ dá wa lóhùn ní 2022, ó jẹ́ táìmù tó kù 3 days tí wọ́n ó dìbò. Wọ́n máa dìbò ní Saturday, wọ́n pè wá ní Thursday pé ká wá gba owó. Owó náà ní ká wá gbà bẹ́ẹ̀. Nígbà tá a dọ̀hùn la rí pé wọ́n pín owó yẹn sí 6, wọ́n wá san ìdá kan nínú 6. Ìyá yòókù nǹkan ní táwọn bá wọlé. Ṣùgbọ́n tẹ̀mọ̀ ìjọba ń yí ni, wọn ò wọlé, wọn ò san. Àwọn bàbá yìí ti kú. Àwọn ọmọ tá a wà lẹ́kẹ́ mọ́jà wa náà kú, kan jẹ́ ká jọrọ̀ wọn. Bàbá yìí ti ṣe é sílẹ̀ fún wa. Káwa náà ká gbowó yìí. Owó yìí ò tó ṣe nǹkan kan mọ́. Ká kàn fi jẹun ni. Lágbára Ọlọ́run, Ọlọ́run Elédùmarè ó ràn wọ́n lọ́wọ́, a sì dìbò fún wọn. 4+4, 8 ni lágbára Ọlọ́run. Nínú ìròyìn míì lẹ́ka òṣèlú, àwọn afurasí agbébọn ṣe ìkọlù sí Honorable Asimiyu Ajíbọ́lá tí a mọ̀ sí Bàbá Ìsìlà tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú Accord fún ìjọba ìbílẹ̀ Òṣogbo pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ní alẹ́ ọjọ́bọ̀ Thursday. Ìròyìn sọ pé wọ́n yin ìbọn lọ́pọ̀lọpọ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn àlàyé lórí iye èèyàn tí ó farapa kò tíì níyanjú. Ìṣẹ̀lẹ̀ yìí fa ìbẹ̀rù nínú àwọn ará Òṣogbo tí wọ́n béèrè nípa ààbò àwọn alága ìjọba ìbílẹ̀. Ìkọlù yìí fi hàn pé ìwà ipá òṣèlú àti àìláàbò ti pọ̀ sí nípínlẹ̀ Ọ̀ṣun. Síbẹ̀síbẹ̀, gómìnà Adémọ́lá Adélékè ti lọ ṣàbẹ̀wò sí àwọn tó farapa ní ilé ìwòsàn pẹ̀lú owó ìrànwọ́ pẹ̀lú sísan owó ìtọ́jú wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn máa ṣe ìwádìí ìkọlù náà. Bákan náà, lẹ́ka òṣèlú, ìdíje dun ipò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ti ń lágbára sí i pẹ̀lú bí àwọn olùdíje ẹgbẹ́ fún ẹgbẹ́ APC àti Accord ṣe ń díje fún ipò náà. Ẹgbẹ́ APC ń fẹ́ láti gba ìpínlẹ̀ náà padà lẹ́yìn tí wọ́n fìdí rẹmi ní ọdún 2022, nígbà tí ẹgbẹ́ òṣèlú Accord ń gbé àwọn iṣẹ́ àkànṣe sáà àkọ́kọ́ tí Adeleke jáde gẹ́gẹ́ bí ẹ̀rí sí àṣeyọrí. Àwọn ẹgbẹ́ méjèèjì ti ń bẹ àwọn àgbà ẹgbẹ́ òṣèlú, ikọ̀ àwọn ọ̀dọ́ àti àwọn ọba aládé ní kùtù àì. Ìmúrasílẹ̀ kùtù àì yìí ó wọ́pọ̀, ṣùgbọ́n ó fi hàn bí òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ti jẹ́. Ìbò ọdún 2022 ní àfẹnupinnu pẹ̀lú àlàfo díẹ̀, nítorí náà kò sí ẹgbẹ́ òṣèlú kankan tó fọwọ́ lẹ́rán. Fún ìdí èyí, ẹ máa retí àtìlẹ́yìn sí yíyẹ ẹgbẹ́ padà àti àwọn àmúyẹ òfin bí oṣù kẹjọ ọdún 2026 ti ń súnmọ́lé. Ìfòyà àti ìbẹ̀rù mú àwọn oníṣòwò àti àwọn olùgbé agbègbè Old Garage ní ìlú Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ Àìkú tó kọjá, ọjọ́ 7 oṣù kẹfà ọdún 2026, lẹ́yìn tí iná sọ ní ilé ìtajà Ìyanu Olúwa tí wọ́n ti ń ta ike tí ó sì sọ di eérú. Iná náà bẹ̀rẹ̀ ní nǹkan bí aago 2:30 ọ̀sán tí ó ràn kíákíá nítorí àwọn rọ́bà àti ike tí wọ́n kó síbẹ̀ jẹ́ èyí tí iná mú ní kánkán. Àwọn òṣìṣẹ́ panápaná ti ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé àwọn gba ìpè nípa ìṣẹ̀lẹ̀ náà ní nǹkan bí aago 2:30 ọ̀sán, wọ́n sì rán ọkọ̀ panápaná 5 láti lọ dẹ́kun iná náà. Ilé ìtajà yìí súnmọ́ ilé epo kan àti olú ilé iṣẹ́ ọlọ́pàá Dùgbẹ̀, èyí tó mú kí ẹ̀rù túbọ̀ máa ba àwọn ènìyàn pé iná náà lè ràn lọ síbẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀,
Igbákejì olùdarí okòwò ti àjọ panápaná ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀gbẹ́ni Ibrahim Adékúnlé, ó fìdí rẹ̀ múlẹ̀ wípé iná náà ba gbogbo àwọn ọjà náà jẹ́, ó sì nira láti dábọ̀ rẹ̀ pẹ̀lú bí àwọn ohun èlò náà ṣe ń gbiná sí ní kánkán. Kò sí ẹ̀mí kankan tó sọnù níbi ìkọlù náà, ṣùgbọ́n ẹrù àti ohun ìní tí iye rẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà ní iná náà bàjẹ́. Ohun tó fà á kò tíì di mímọ̀ níwọ̀n ìgbà tí ìwádìí sì ń tẹ̀síwájú lẹ́yìn tí wọ́n pa iná ọ̀hún. Àwọn oníṣòwò ní agbègbè náà sọkún fún pípàdánù náà pẹ̀lú bí ọ̀pọ̀ mọ̀lẹ́bí ṣe ń kọjú ìjà sí ìṣòro náà. Ká tó mú àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ wá sí òpin fún tọ̀sẹ̀ yìí, wọ̀nyí ni àwọn kókó tá a mẹ́nubà. Iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun kọ ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú APC fi kàn wọ́n. Wọ́n ní àwọn ò lọ sọ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná ẹ̀gbọ́n gómìnà tó wà ní ìpínlẹ̀ Ondo. Àwọn akọ́ṣẹ́ dókítà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Teaching Hospital Ilé-Ifẹ̀ ti kọ owó tuntun $2.5 náírà tí ìṣàkóso ilé ìwòsàn náà fi lélẹ̀ gẹ́gẹ́ bí owó káàdì ìdánimọ̀. Àwọn afurasí agbébọn ń ṣe ìkọlù sí Ọ̀nàrẹ́bù Asimiyu Ajíbọ́lá. Ìdíje dupò sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ sí gbóná sí i. Iná sọ níbi ilé ìtajà ìyanu tí wọ́n ti ń ta ike ní agbègbè Old Garage tó wà ní ìlú Òṣogbo. Èyí ni òpin àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ tó máa ń wá sí ojúwòran yín láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV ní gbogbo òpin ọ̀sẹ̀. Orúkọ mi ni Rukayat Ọpẹ́yẹmí Abdullahi. Ẹ ṣeun tẹ́ ń wò wá.